lórí gbogbo gbàgbós tó ń lọ lọ́tún lọ́sì lágbolé fújì ẹ tún wá gbọ́ bí Adéwálé Àyùbá bóun náà ti ṣe true support ẹ̀ sẹ́yìn Àtàwẹ́wẹ́ wọn ni Àtàwẹ́wẹ́ kò kéré nínú agbolé fújì kan yé máa fojú dì í mọ́ ọ̀rọ̀ yìí lágbára lórí ọ̀rọ̀ àwọn kan lànà bíi fújì àwọn kan ní sàbẹ̀ fújì tó ti dọ́pọ̀ ọ̀rọ̀ rẹpẹtẹ kalẹ̀ lágbolé fújì. Adéwálé Àyùbá náà tún ti sọ̀rọ̀ jáde ó ti sọ̀rọ̀ sókè báyìí o wípé kọ́ má fojú di Àtàwẹ́wẹ́ o nítorí ànábì fújì tó special lágbolé fújì lòun náà wo ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀ nínú fọ́nrán ẹ̀yin èèyàn mo tún kí ẹ̀yin èèyàn mi káàbọ̀ sórí ìkànnì DigiNaija television bẹ́yìn bá ṣe wá ń láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ máa bá mi follow DigiNaija online tv lórí Facebook lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ̀dẹ̀ máa bá mi fi fọ́nrán kó bá mi fi sọ̀wọ́ kó máa lọ káàkiri orí ayélujára ẹ jẹ́ àdìjọ gbọ́n tí Adéwálé Àyùbá tó sọ nípa Àtàwẹ́wẹ́ nínú fọ́nrán ìkẹ́dẹ̀ máa bá mi fèrè òtì yín sí comment.
lágbára ọlẹ́tìkẹ́ àlàyé lẹ́tún gbọ́ lẹ́nu Adéwálé Àyùbá yìí àwọn náà tún ní àtàwẹ́wẹ́ òkèrè kan yé máa fojú di mọ́ lágboolé fújì ọ̀rọ̀ ìgbẹ́nu tán o kí ló opinion ti yín ẹ̀yin ẹ má bá mi jù opinion yín sí kọ́mẹ́ǹtì ìhàwó ló kọ sí yín ojú wo lẹ fi wò ó ẹ máa sọ sí comment ẹ má gbàgbé bẹ́ẹ̀ bá ti follow wa lórí Facebook ẹ rí lè kan lábẹ́ fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa lórí YouTube ẹ máa bá mi subscribe ẹ máa like ẹ máa bá mi share fídíò yìí ká tó pàdé láyọ̀ àtàláfíà ẹ ṣeun tẹ́ ń darapọ̀ mọ́ mi tẹ́ ń gbọ́ mi ní gbogbo ìgbà.